orúkọ ẹni tí mò ń sọ̀rọ̀ lé ní ìyàgọ̀ ìdíọ̀kẹ́ tìlú ìgbẹ̀sà àti létoko. A wà níbi ọdún eégún ìyàgọ̀ ìdímù ọmọlèrè, ibẹ̀ la wà báyìí ní ìdímù, ìṣẹ́rí ìdímù ibẹ̀ la wà láti ṣàjọyọ̀ ọdún eégún ìyàgọ̀ ìdímù. Òun ló pè wá jáde, òun làá bá ṣàjọyọ̀ Egungun Omolere. Àní wàrà wa tí o, gbogbo ẹ̀yin tẹ́ wá pátápátá gbogbo ilẹ̀ máa délé láyọ̀. Ọba wa onípájà tìlú ìpájà, àwọn náà wà bíbà yìí láyà tèmi, àwọn ìyàgọ̀, àwọn bàbá wa ọmọọmọṣẹ́, àwọn bàbá wa pírẹsidẹ́ǹtì ọ̀jẹ̀ movement, gbogbo wọn pátápátá ló wà ń bí. Olórí ọ̀jẹ̀ onígbòǹgbò again, president ọ̀jẹ̀ movement Federation of Nigeria. A wá síbí lẹ́nu láti wá bá ìyá àgbọ̀nlú ìṣe ọdún Egungun Omolere. Àǹfààní tó wà ní ìṣẹ̀ṣe pọ̀ gan-an, most especially ọdún Egungun. Ọdún Egungun jẹ́ nǹkan tá a bá lọ́wọ́ bàbá ńlá wa tí ò ṣe má ṣe nípa kára lè rọ ìlú, kó lè rọ ọmọ, kó lè rọ aya, kí ìlú lè tùbà kó tùṣẹ́. Àwọn àǹfààní tó wà ní ilé pọ̀ gan-an, bá ní ká máa ṣí nǹkan ilẹ̀ aṣúwa sí díẹ̀. Benin Republic, wọ́n jẹ́ ọ̀kanú ẹgbẹ́ ọ̀jẹ̀ parapọ̀. Mo jẹ́ ọ̀kanú ẹgbẹ́ ọ̀jẹ̀ parapọ̀ Nigeria and overseas láti ìlú Port Novo títí wá ìlú Idimu. Wọ́n jẹ́ ọ̀kanú ẹgbẹ́ Egungun balẹ̀ aláràn lèmi. Àwa bá ìyá àgan Idimu ṣe ọdún eégún wọn ni torí èèyàn kan ni wọ́n tí wọ́n nice, wọ́n sì gbọ́ tarúkú, arúgbó gangan gbọ́ tiwọn. Ebi pẹ̀lú àwọn bàbá mi lájọ kó nílùú Port Novo ní ìletò sí ìletò. Bàbá ìjọ.